is for our good, kò yé ènìyàn. Ẹnikẹ́ni kò lè sọ ìbẹ̀rẹ̀ ìparí ọ̀rọ̀ rẹ̀. Your kingdom reigneth, His Majesty tó ọba. Dansaki rẹ̀ Elédùmarè, ọba táyé rọ̀ bí agogo. Dansaki rẹ̀ Elédùmarè, ọba táyé rọ̀ bí agogo. Àwa má rìdí níṣẹ́ rẹ̀ o, ìjìnlẹ̀ ní èrò rẹ̀. You are great in your ways, but people want more. Your decision is for our good, kò yé ènìyàn. Tóyìn, listen and listen good. Mi ò bínú rárá. Bọ́ nǹkan tẹ́mi fẹ́ bí ẹni kò dá mi lóhùn sí. Kí ló dé tó jẹ́ wípé àwọn òbí ẹ̀ wọ́n sọ̀rọ̀ wọn di ọ̀sán àtòrò tí ò kí ń lajú rí ara wọn? Eku àti ejò tí ò kí ń pàdé ara ni wọ́n. Why? That? I don't know. Ó jẹ́ kí n sọ fún ẹ, ṣé olóòtú èmi náà rí wọn tí mo rí wọn báyìí, èmi gan mo kà sára ni torí pé bọ́n ṣe ń ṣe èmi náà gbà kí ló fà á tán kì í fi ra wọn sójú. Lórí burúkú Sọlá pé yóò kàn sùn kalẹ̀ bọ́rọ̀ gidi ni kò tiẹ̀ ní mọ̀ra kankan kò ní ríngẹ̀ tòun ọmọ bí òjẹ̀ tó máa ń ṣe yéèsì tó máa ń ṣe yáàsì ó máa ń ṣe jack me like sọjà jack me like gbogbo yóò kàn sùn bí olórí burúkú kalẹ̀ ní arúgbó ara wọn ebi. Àjàní kékeré nìyẹn. Irọ́ ni. Ṣé o mọ ibi tí mò ń gbé ẹ lọ lébi? Kò tí ì yé mi. Ṣé o mọ gbàrà òkè? Àmì èdè bẹ́ẹ̀ ní gbèsè ayé. Màá mú ẹ láti gbàrà òkè dé Ìlàwẹ̀. Nínú lẹ́kẹ̀ẹ́ náà. Bẹ́ẹ̀ ni. Kò sí wàhálà ọlọ́mọdé yẹn padà parí kárí rẹ̀ kéèyàn má rìn kùnú léwu. Ibi tí mo fẹ́ lò gbèsè ayé mi sáà ti mọ wáyé. Ibi tí mo fẹ́ lò tán sí mọ wáyé. Olórí burúkú ni Sọlá pé sórí àwọn àbejì àyà rẹ̀ ọkàn ti ẹ̀rì mọ́ ní sórí tọ̀dọ̀ rẹ̀ tó ṣe kókò kó tán pé orí lórí àwọn àbejì P square orí wọn ṣe rí ẹ̀rì mọ́ rí orí lórí àwọn adégbòdù ẹ̀rì mọ́ báyìí lórí bí ẹja àrọ̀ orí tí ó tọ̀dọ̀ tiẹ̀ kàn fẹ̀ dálẹ̀ sọ wárí tọ̀dọ̀ tiẹ̀ tó jẹ́ tó ń tó béèyàn báyìí fẹ́ lu sí báyìí bẹ̀ ni ó gbà sùn lọ ọlọ́mọ máa fọmọ́ràn mi ni òrè o. Ṣé pé 2 minutes indomie ló ń fẹ́ tún fi àkà ọlọ́mọ jẹ ọkọ mi ló yẹ kó fẹ́ nìyẹn tí bàbá ẹ̀ bá mú ẹ Ọlọ́run o tọkọ mi bá mú ẹ ẹrù wo ẹ̀rọ náà ọ̀rẹ́ mi kí ni mo ti ẹ̀ ń sọ mo rántí last time mo fẹ́ máa lọ ní ìjẹta jẹ́jẹ́jẹ́jẹ́ mo fẹ́ máa lọ sọ́jọ́ mo bá ní dáadí o ẹjọ́ mo fẹ́ lọ ra nǹkan ọbẹ̀ lọ́kọ mi bá ní àmá ti lọ ìyàwó mi di ṣíàmù tí mo di ṣíàmù Ọlọ́run ló ní káwọn ọmọdé máa bọ̀ ní kíni kọ́ mi ló yẹ kó fẹ́ nìyẹn wẹ́n ná mi ò lè blame ẹni tó lórí òní fìlà tó dẹ̀ ní fìlà náà Ọlọ́run á ṣe ń tó dáa. You have everything it takes for a woman to fall in love with him, but no, it's not about you, it's about me. I can't date you. I can't. I'm not doing it. I'm so sorry. Don't tell me what is not. I beg. Which one now? Leave me. Olórí, kí ni problem ẹ ń pariwo mọ́ mi? Bó ṣó realize pé mi àti Angela ló sọwọ́ ilé. Kí la máa ń ṣe inú ilé tó máa ń fi owó sí? A máa ra oúnjẹ, a máa ra drinks, ó máa lọ bẹ̀, ó máa lọ mu, ó máa sọ pé ó nídìí nǹkan tó tutù náà ni. A máa sanwó ọlọ́dẹ. Gbogbo nǹkan tá à ń ṣe inú ilé ṣé òbí ó easy fáwa náà ni. Gbogbo ara wa làwa náà fi ń ṣe náà. A dẹ̀ máa introduce èèyàn sí ọ, máa bá sọ pé ò ní interest. Kí ni problem ẹ? Ó ti fún àwọn alájù ńlẹ̀ yìí o. Má jẹ́ ń wojú ẹ o. Poyemi, I'm sorry. Sorry for yourself, you know. Kúrò lọ́nà fún mi. Olórí. No be say Opeyemi no like you. I no like her. But you too. Reason sure you go dey beg for clothes before you wear am. Abi the way you dey beg for am you like. See that guy. That guy wey be say they call Temi Tope. That guy makes sense. That guy clean. That guy handsome. Look church now. The guy go polish you. You go look sweet. That guy Temi Tope, I don't like him. Our spirit don't connect. You don't like him. Ṣé tí bá fi ẹ̀yin ọwọ́ gba etí ẹ̀. Nonsense. Ta la ti introduce zen le you don't like. You don't like him. Ta bá gbélé wa you don't like. Ta ló like gan. Ṣé obi ó dá ni. Ó dá now. A kò ní kó join wa náà ni. Kó join wa ká lè jọ máa fọwọ́ ṣe gbogbo nǹkan nu lé. Ó ní ó like ẹ̀. Ta ló fẹ́ like gan. Ṣé kí Jésù ǹdé kó like ẹ̀ ni. Èwo ló ṣì.
ìwọ tó bá continue bẹ́ẹ̀ máa gbé fún ẹ ó máa jáde nílé yìí o mi ò ráyè o. kí ló ṣe é kí ló ń gbé tó ń gbin àmọ́ nǹkan tó ń rí lára ẹ̀ gan gbogbo ṣe rí nonsense. abeg abeg. Olórí change try now, you understand? Try reason the matter. Better think from your mind to your soul, from your soul to your heart. Make you balance the situation. You know say this thing what they do now very soon I go tire. Bamboo no fit dey work. Me monkey con dey chop am. Your own monkey me con dey chop am. Me I can't use my body go suffer come. You con dey chop am because I will soon change and give you for this house. You understand my carry am o. Agree like that. Kí ni màá wá ṣe báyìí o? Ọba rán ni níṣẹ́, ó do ọba kún. Iṣẹ́ ọba kò ṣe má jẹ. Ó do ọba kò ṣe ń rọ́lù. Kí ló fọ́ ní àǹtí mi? Ó fẹ́ mọ̀kàn tó fọ́ ni bọ̀dá àti ìyàwó ẹ̀ ni. bọ̀dá mi wọlé ìyàwó wọn sọ pé my dear mo fẹ́ rẹ fún important word bó ṣe wọlé ó wá ní kí n tó lè sọ anything ọkọ mi wá ọkọ jẹ chewing gum ó mọ̀kàn tí bọ̀dá mi ní chewing gum èmi ò ní chewing gum bọ́yẹ̀ ń jà ní ìwò ó fọ́ ni. Ìyẹn wá ló fọ́ ni. ṣé kò tó pààyàn lẹ́rìn ni kíyàwó lè máa jẹ chewing gum láì ṣàṣẹ́wó. Nǹkan tá a bá wá síbi ibi ni kẹjẹ ká kọjú mọ́ holiday lala wa ló ń bí ọ̀tọ̀ nìkan tẹ̀ ń tù. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé bẹ́ẹ̀ mi ṣe wà èmi ò kúkú lẹ́jọ́ òfòkàn tèmi rò. ọkùnrin ni ẹ obìnrin ìdàlẹ̀ mi lè jẹ́ káyé bọ̀dá mi bàjẹ́ lójú kó tẹ̀lé bàjẹ́ lójú mi wọ ìjì ọtí. ara yìí alẹ́ yìí. Hello Joe. Báwo ni? Àpéjọ mẹ́ta. Nípa interview táwọn ọmọ ẹ wá ṣe. Mo lọ sọ́fíìsì ọ̀gá ní àárọ̀ ẹ̀ mo wá lọ wo àwọn list àwọn candidate wọn. Mo dẹ̀ pé candidate ẹ̀ Ṣọlá. He performed so wonderfully. Ó ṣe dáadáa. Okay. Tó bá di Monday wà ní kó wá sí ibi iṣẹ́ wa. Ṣé o ti gbọ́? Tó bá dẹ̀ di ìrọ̀lẹ́ Africa catch up. You get that abi? Okay, take care. ṣíwé Elédùmarè mi ló ṣe ń ṣọ́la awúwo má ṣe é gbé Elédùwà ọmọ àrè. Dansaki rẹ ọba mímọ́, Dansaki rẹ ọba mímọ́. One or two things. Báwo ni wàá fà? Oya, ẹ̀ka máa lọ náà wá ìlà òkè ìlà. Ẹ sà, a ò tí lè lọ sà. Lórí. Ẹjọ́ ó ní kọ̀kọ́ ní wọ́n bá ń discuss ẹjọ́. Àní sọ̀rọ̀ lẹ́yìn. No, at all ẹjọ́ sà. Okay sà, ẹ ṣe. Má sọ wọn ẹ̀ ṣe àṣà ni pẹ́. Brother mi, mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, I'm not happy. You see, there's something bugging my mind. You see, tí ìbádìí ti wá sọ fún yín, ó lè affect me mentally. Ṣó lè tó yẹn ni? Brother mi, ó lè jù yẹn lọ. Ó yá máa sọ wọn ẹ̀. Brother mi, kí ni reason tẹ́ ẹ ti fi rìn márì látijọ́ yìí? Ẹ̀yà ń padà wá gbowó. Ẹ̀yà ń padà wá gbowó. Ẹrú ti bà mí náà dẹ̀ ní tí o bá sọ ó máa ya wèrè. Àṣọrọ̀ ìyàwó ló fẹ́ sọ. Ó ṣe kàn lọ straight pé ókè o ìtì fẹ́ sọ rèé o ẹ pé tí mi bá dá ẹ lò orí ẹ ti fẹ́ dàrú. Bọ̀dá mi ṣé kò tún kàn tí ó fi ń báyọ̀ lẹ́rù ni. Anyway. Ó dáa Bọ́lájí èmi náà wà ní question kan fún ẹ tó jẹ́ pé tí o bá ti fún mi ní answer báyìí orí tèmi náà máa dàrú. Á dàrú. Now ó ṣe jẹ́ pé láti ọdún tó ti rí pé mi ò rí márì
tí n bá ní kí n máa ka iye ọdún yìí báyìí ó ti máa lé ní 25 years ó ṣe jẹ́ pé àsìkò yìí gangan ló wá ń béèrè question pé mi ò ṣe remarry o ti ṣe béèrè tipẹ́tipẹ́ dá mi lóhùn. I know this high time for me to tell you ó ti tásìkò ni mo fi wá bá yín lé ni mo fi wá bí yín pé in fact it's high time for you to remarry ó tásìkò ni bọ̀dá mi ó tásìkò ni ok ẹ̀yin ẹ̀wọ̀n ọmọ tẹ̀bí wúrà ti ń dàgbà in fact bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀gan ó tiẹ̀ ti tó ní ọkọ ẹ̀dẹ̀ wo yẹn dẹ̀ jẹ́ bàbá fún wúrà tí níyàwó níyàwó èyí tẹ̀kẹ́ remarry kẹ́ marry obìnrin tá máa tọ́jú yín tá a máa gbé àyà lẹ́yìn láyà tá a máa gbẹ́nu lé ẹnu yín you understand what I mean my brother ẹni àti remarry. Bọ́lájí Ajíwọlé eléyìí tí mo bí ẹ̀yìn mo kọ̀ èmi náà kàn mo ṣe bí àgbà ni mo ṣe dá padà fún ẹ kò ṣe pé bóyá o ṣe béèrè náà ò dáa o béèrè báyìí o déédéé náà ni o ti béèrè tipẹ́tipẹ́ o déédéé ni kò sígbà tá a dáṣọ tá a rí lẹ́ fi wọ̀ àmọ́ bó ṣe wá béèrè yìí máa sọ díẹ̀ fún ẹ ìwọ ni kọ́kọ́ ló ń béèrè látọjọ́ yìí ṣé ti pásítọ̀ mi ni kí n sọ ni àbí ti àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì mi ok àwọn colleagues mi ń kọ́ mo máa bí mi pé èmi ò kí n lọ remarry o ọjọ́ kan báyìí wọ́n ti gbé mi jáde tákàwọn obìnrin síbẹ̀ pé wọ́n ní pé àwọn ilé ò mọ̀ díẹ̀ mo rí sí tí mi fi fẹ́ ìyàwó mi àmọ́ ọlá pé àjẹbí ọlá àjọbí tó wà láàrin wa máa sọ fẹ́ lẹ́ni Bọ́lájí Ajíwọlé wọ́n máa ṣe obìnrin wù èmi náà àmọ́ torí nǹkan kan tí mi fi lè fẹ́ ìyàwó mi ní wúrà ọlá ọmọ tí mo bí. nítorí wúrà ọmọ bíbí ní lẹ́yìn ṣe. wúrà lọ sí bọ̀. báwo ni. dáadáa ni but dáàdì kí ló dé tẹ́ fi sọ pé torí tèmi lẹ ṣe fẹ́ yàwó ṣé mú yàwó wá sínú ilé tí mo sọ pé mo fẹ́ ni àbí no I don't get this. wúrà ṣe pé gbogbo nǹkan tí ń sọ látara olùgbọ́. yes. wúrà go and sit down. Bọ́lájí ìbéèrè tó béèrè ló ti gbọ́ ìdáhùn sí yẹn ìdí tí mi ò fi níyàwó ni mo sọ fún yẹn ìdí ọ̀hún rèé o. Daddy wúrà ẹ tún sọ again. kò lè yẹ wúrà Bọ́lájí mi lè níyàwó mi ìyàwó mi rẹ̀ ọmọ kan ṣoṣo tí mo bí rèé ìdùnnú mi rèé ayọ̀ mi rèé ìfẹ́ mi rèé ìyàwó mo tún wà ń wà mi lè níyàwó mi o mo sì ti pinnu as in I've made a vow never to marry another woman. This is my wife. Ara yìí alẹ́ yìí. Fọlọ́nbẹ mo fi àjọbí bẹ́ẹ̀. Ara yìí alẹ́. Egbò tó ti jiná ẹ má padà sórí ẹ. Ohun ojú agbárí tó jìn tó jìn. Bójú ọmọdé bá rí afọ. Ohun tẹ́jà rí tó gbó. Ìran lẹ́gùn tó fi wò. Ẹni ò mọ̀nà tí ò mọ̀nà tó dábàá bí pàdé. Ó tún máa gbé mi kọjá lébi. Tó bá ṣáájú. Ṣáàfù lówó mi. Ìfún ẹ lówó ẹ, ọmọ ọjọ́ owó lọ máa wọ. Oko adùn ló lọ. Change bíi ti báwo kí lè dé o wa. 150. ẹ tún dé o ẹ tún dé o tí bá tún gbèsè mi díẹ̀ dé ọlọ́kadà tún dé o. Ṣé tẹ bá ti gbogbo yín yẹn tó yẹ kí n wojú àbí?
150 kọ́ lájọ sọ́ngbà tí mo fẹ́ gbé ẹ. àlàyé wa ti máa gba ẹ̀ ń blò lójú. máa wò. dàpọ̀ bá mi ṣe é. láyé bàjẹ́ máa wò olófo ó jẹ́ lọ lójú ara ẹ o. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ bí agogo. kò séyàn lé ni. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ bí agogo. àwa má rìndí níṣẹ́ rẹ o ìjìnlẹ̀ ní èrò rẹ. You are great in your ways, but people want more. Your decision is for our good, kò yé ènìyàn. Ẹnikẹ́ni kò lè sọ ìbẹ̀rẹ̀ ìparí ọ̀rọ̀ rẹ̀. ọjọ́ kan pẹ̀lú. mọ́mì ni mo kọ̀ nǹkan lẹ̀kùn tí mi ò rí wọn mí mọ̀ bóyá wọ́n ṣeré jáde ládùúgbò àbí. mọ́mì. mọ́mì. ṣé wọn ò pè é ni. a ti sọ̀rọ̀ ó ti tó bí ọjọ́ mẹ́ta kan. ìyá ìwòye ìjẹta ní láńlọ́ọ̀dù kẹ́rù wọn jáde. ìjẹta ẹjọ ibo ló wà báyìí. ibi tán wà ṣá ibi tán wà nǹkan tó yẹ ni pé mi ì mọ ibi tán wà. but ṣé a máa àdúgbò yìí mọ ibi tán. ṣé a máa àdúgbò. ìwọ àhẹwà ọ̀nà bẹ̀yẹ kọ́ ọ̀nà bíbá yìí ni. ó tọ́ máa ní. ìyá sọ́run. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ bí agogo. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ bí agogo. àwọn Yorùbá bọ̀ wọ́n ní asọ̀rọ̀ kẹlẹ́ bojú òpè ìgbẹ́kìnrin ẹni abáwí fún ní ìròyìn fáyé. Damn, that's too deep. nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ tó mọ́ ti yá ni ọ̀rọ̀ ọ̀rẹ́ méjì tí wọ́n gbọ́dọ̀ dalẹ̀ ara wọn. wáyé tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn. What's that? nǹkan tí àjọsọ kọ́ lélẹ̀ náà. I mean, this is not your promise for me. nígbà tó wà l'Amẹ́ríkà ó sọ fún mi pé ó máa bá mi ṣe ìwé mi o mi máa wá sọ máa ṣiṣẹ́ kí mi náà lè wà òkè. all of a sudden mo kàn gbọ́ ní pé òun bọ̀ nílé tí mò ń wo pé yóò ṣe máa tó bí oṣù mẹ́ta mẹ́rin even 6 months. òun ló ti délé náà. Come on, bro. No problem anyway. Get what you try to talk about. See, Shuri, actually, we are Korunube as a human being, and I love your spirit, you know, of friendship. Shuri, Kalelo mini you might be seen on my Finuba media, bro. I give you kudos, you know. Actually, I came on purpose. Never planned to come down to this place, but I'm still open you, Lori. My first she. Ọdún Sisi, I mean, sorry, how does it go? Ọdún mi dán, man damn, it looks somehow, you know, local. You know, let's check this out, kí wá mú ìyàwó, so mi ò kọ́kọ́ fẹ́ wá gan, but mo kọ̀ pé ìyẹn ò ní báyọ̀ sọ̀rọ̀ kí ọ̀ má dé. So that's where it came on, again, I'm saying, right, so, ọ̀rẹ́, ọlọ́wọ́ ṣì wà níta fi sí. Ó better. You understand, ó wà ńbẹ̀. Jẹ́ kó wà ńbẹ̀ ni. Àwọn Yorùbá ní àjọjẹ odò bẹ́ẹ̀ nìkan bá ní ajá tó bá dẹ̀ ti yó kì í gbé lè tú. Come on, you're too poetic, bro. Take a look at yourself. No, come up there. You see, ara Nigerian báyìí tó bá ti rẹwà tá a dé láti state ẹ máa diminuti ara yín láti no you good ṣebí wọ́n ṣáàṣì ń lo car. Mi ò lo car mọ́tò ni mò ń lò monthly ni mò ń san owó ẹ̀ tóṣù yìí báyìí mi ò tí ì rí. Ó ní bátìrì. Bátìrì wọn ọ̀dà wọ́n máa ń gba bátìrì lọ́wọ́ ìwọ̀nyá. You get that mọ́tò ní lọ́tọ̀. Ẹ máa wọlé wá. Àfáà mi. Àná kú mu láì. Ẹni bá ṣe Ọlọ́run àná wọ́n kù mọ́ ńlá. Bá a rí ọlẹ́ ẹ̀kọ́ ọdún ayípo. Ọ̀rẹ́ rẹ̀ ń kọ́. Ó wà lálàáfíà. Kò jẹ́ pé ti project wa tá à ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò jẹ́ kẹ́nìkan kan ráyè inú wa. Àṣà ń ṣe kó lè dáa ká lè mẹ́sì tó da jáde. Olúwa ṣeun òun náà pè mí ń jẹta
tó rà ní nǹkan kan tá a fẹ́ ṣe bó wo ni dáadáa. ṣe rí ẹ̀gbọ́n mi rèé ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi àwọn ni wọ́n sọ yan lẹ̀ lèmi hàn. alhamdulilayi. ṣe rí ẹ̀gbọ́n mi yìí mo nífẹ̀ẹ́ wọn gan-an ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀gún ti gún wọn lẹ́sẹ̀. In fact inú mi dùn gan láti rọkọ mi láyà tàlàfíà àti ẹ̀dúpẹ́ tó lọ láyọ̀ tó bọ́ láyọ̀ tí wọ́n fòkú ẹ̀wọ̀n ṣẹ́ sílé tí òde bòkú ti tàwa náà. àbí o àtàwa náà. Ọlọ́run ṣeun ọ̀nkúdà ayọ̀ mo máa ń ro nǹkan kan mo ń rò pé bóyá ẹ tiẹ̀ lè bá mi bọ̀rẹ̀ yín sọ̀rọ̀ after all nígbà tó tiẹ̀ dé yìí at least ká tiẹ̀ ṣe wedding wa àbí kí lẹ fi. wedding. ìyá. ọ̀rọ̀ tí mo ká mọ ẹnu yín tẹ̀ ń sọ fún òkú bíjẹ lánàá pé èmi ni mi jẹ́ kẹ́ fẹ́yàwó mi àwọn ọ̀rẹ́ mi náà dẹ̀ máa fi ń bú mi wọ́n máa fi ń sọ̀rọ̀ sí mi pé èmi ni mi jẹ́ kí dádì mi rí kọ́ rè má rè pé bóyá èmi nìyàwó dádì mi. wúrà kódà lóòótọ́ ìwọ ló jẹ́ kí n níyàwó ìwọ ní wúrà. ṣé o gbàgbé àwẹ̀ tí wọ́n ní kó o gbà. àwẹ̀ ṣá Làbákẹ́ bèbí o máa ń funny at times ṣé o mọ̀ pé tọ́níkèmí gbàwẹ̀ pé kò lè function kò lè work. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ bí agogo. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ bí agogo. Àwa má rìdí níṣẹ́ rẹ o ìjìnlẹ̀ ní èrò rẹ. You are great in your ways, but people want more. Your decision is for our good, kò yé ènìyàn. Ẹnikẹ́ni kò lè sọ ìbẹ̀rẹ̀ ìparí ọ̀rọ̀ rẹ̀. Your kingdom reigneth, His majesty tó ọba. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ bí agogo. Dansaki rẹ Elédùmarè ọba táyé rọ bí agogo. Àwa má rìdí níṣẹ́ rẹ o ìjìnlẹ̀ ní èrò rẹ. You are great in your ways, but people want more. Your decision is for our good, kò yé ènìyàn. Ẹnikẹ́ni kò lè sọ ìbẹ̀rẹ̀